ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ní ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó kò òwe Yorùbá ní. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó sọ wá di àsìkò yìí, ọba tó ní wá tó lẹ̀mí wá tó ní gbùtà ni láti wà pẹ̀lú national alliance Prophet Michael Olohumbe tìjọ Lord God Livet tó wà ní Akíọdé ní ìpínlẹ̀ Èkó ń bí wòlíì ká tó wọlé ètò ẹ bá súre fún gbà lólùfẹ́ wa tó wà láyé. Lórúkọ Jésù ni mo gbàdúrà fún gbogbo olólùfẹ́ tó ń wo ètò yìí lórúkọ Jésù àánú kó dàpọ̀ mọ́ ìbùkún fún yín bẹ́ẹ̀ tí ń rí nǹkan kọ́ tẹ́ ń rí nǹkan mú tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ yín Ọlọ́run tó ń ṣoríire ní orí ètò yìí lórúkọ Jésù ìwọ tó rí mi fún ìgbà àkọ́kọ́ àbẹ́ ìtẹ́ tí ń rí mi ẹ ó ṣe rere báyìí Jésù Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Bàbá ń tá gbéyàwó ní òní gẹ́gẹ́ bí a ti ń ṣe náà ní àlá sórí àwọn èèyàn ń pè wá pé àwọn fẹ́ ká bá wọn máa sọ àlá sórí àwọn ọmọ ọ̀nà táwọn àgbà pé àlá dàbí atọ́nà fún ẹ̀dá ni sórí àwọn pé ká tún gbé àlàyé wò ní ọ̀sẹ̀ yìí tí ẹ bá lálàá pé òun jẹ ẹ̀wà àtàgbàdo ẹ̀wà tó máa ń ṣe wọ́n ti ṣe àgbàdo wọ́n ṣe ẹ̀wà yẹn náà àdàlú ẹ̀dí àwọn kò dàdàlú ìyẹn jẹ́ lójú ràn kí ni ìtumọ̀ rẹ̀. ẹ ṣe gbogbo nǹkan tí ata àti epo bá ti wà yàtọ̀ sí omi ọbẹ̀ tó bá jẹ́ pé omi ọbẹ̀ tí ẹran bá wà ń bẹ̀ àbí tó bá jẹ́ pé èèyàn lá omi ọbẹ̀ nǹkan bí ìyà fẹ́ dáwọ́ dúró nínú ayé èèyàn tí èèyàn bá wá tún wá rí ẹran nínú omi ọbẹ̀ yẹn tó jù sẹ́nu onítọ̀hún máa rí owó lóṣù àbí lọ́sẹ̀ yẹn ṣùgbọ́n tí èèyàn bá jẹ irú ẹ̀wà yẹn tí ò bá sí omi ọbẹ̀ ńbẹ̀ tí ò sata tí ò sepo ńbẹ̀ ìmísí Ọlọ́run ni wọ́n ń pòwe fún onítọ̀hún ni nítorí ẹ̀wà ihun tó dára ni tónítọ̀hún bá kàn tiẹ̀ lọ ṣerú pèsè nǹkan tó rí yẹn kó tún fẹ́ lòmíì jẹ onítọ̀hún máa ní ìfọ̀kànbalẹ̀ lásìkò yẹn náà ṣùgbọ́n tó bá yẹ pé ata wà ń bẹ̀sà ó já sí pé wọ́n fẹ́ fi nǹkan sí onítọ̀hún ní ara wọ́n fẹ́ yí nǹkan tí ó dára wọ́n fẹ́ yí padà sí àìdára nǹkan kan wà tó jẹ́ kó ṣẹlẹ̀ àwọn kan mọ́nítọ̀ nú ayé onítọ̀hún yẹn ẹ̀wà ohun tó dáa ni àgbàdo ohun tó dáa ni tí méjèèjì yẹn bá dúró pọ̀ ohun tó dára ni wọ́n ṣùgbọ́n tátá bá ti wà bí àti epo àti iyọ̀ so ó já sí pé wọ́n mọ́nítọ̀ ayé onítọ̀hún yẹn gbogbo oore tó wà ń bẹ̀ wọ́n ń sọ di ohun tí ò dára bó ṣe jẹ́ ni. tí èèyàn bá lálàá pé òun fò lójú ràn tí tó fi jí. téèyàn bá lálàá tó bá fò lójú ràn tó fi jí agbára ẹ̀mí mímọ́ ni ẹnìyàn ó máa ní ogun púpọ̀ ṣùgbọ́n máa borí ogun nínú ìdílé ó dẹ̀ máa padà jẹ́ èèyàn láyé èèyàn yẹn máa súnmọ́ Ọlọ́run gan nítorí pé ó máa jẹ́ ẹni ìlú Ọlọ́run ara nǹkan tó máa sọ pé wọ́n ń pè mí ara ìpè nìyẹn ẹni tó bá ń fò lójú àlá wọ́n máa dà láàmú ṣùgbọ́n máa borí ó dẹ̀ máa padà jẹ́ ẹni ìpè Ọlọ́run tí ó bá já àfà á jẹ́ wòlíì ṣùgbọ́n á jẹ́ ní ìpè. nígbà wọn ń ta obì tàbí orógbó lójú ràn kọ. téèyàn bá ń ta obì lójú ràn onítọ̀hún kò ní tòṣì tá a fi kú tó bá ń tòṣì lọ́wọ́ ìgbésí ayé rẹ̀ máa padà dáa ohun rẹ̀ ló fẹ́ establish inú ayé ẹ̀ yẹn bí bàtà pé kọ́ sọ pé ìṣòro tán ìhun rẹ̀ bẹ̀rẹ̀ ìyẹn yẹn ti bẹ̀rẹ̀ sí rí ògo àti ẹwà Ọlọ́run lò láyé ara ẹ̀ orógbó mi pé èèyàn yẹn máa pẹ́ ó dẹ̀ máa rí lè ṣe àṣeyọrí gan ó lè máa jẹ́ kankan tó máa pọ̀jù gbòó ṣùgbọ́n tó bá sọ pé ọlọ́lá ẹni tó máa nítẹ̀ lọ́rùn tá a kọ́lé tá a ṣe ohun táwọn ẹgbẹ́ ń ṣe obì owó ni lójú àlá orógbó èèyàn pàtàkì ni lójú àlá àti ẹ̀mí gígùn bó ṣe jẹ́ ní ẹ̀sà. ṣé n bá wà lọ́la pé eyín ò ń yọ lójú àlá ńkọ́. eyín yọ kò dá kéyìn yọ sà téyín bá yọ
now èèyàn yẹn máa rí nǹkan tó máa fi á rí pains lásìkò ìgbà náà kò yẹ yín sà èèyàn náà máa rí ìdààmú nǹkan kan tó máa ká lára nǹkan tó máa ká lára á rí gbà mí tọ́ yé bóyá àkọ́bí ọmọkùnrin àbọ̀ ọmọbìnrin kan tí wọ́n bá ní ó kán mi léyàn kan ó yọ mí léyàn kan àbí mi mọ Yorùbá yẹn sọ dáadáa so ẹni tí eyín ẹ̀ bá yọ nítorí eyín òun ló ń jẹ́ àṣírí ẹnu kò yẹ yín sà so tó tí eyín bá wá yọ àṣírí kan tú nìyẹn nǹkan kan tó jẹ́ kó nítọ̀ òun fi ṣe aṣọ róòdì tó jẹ́ kó fi tó gbẹ́kẹ̀lé òun ló dàbí pọ́n gbà lọ́wọ́ ẹ̀ lójijì eyín wa ò ní yọ kò ń ṣe nǹkan tó dá sà. tí ẹ bá sọnù lójú rẹ ńkọ́. tó bá sọnù tí ó dẹ̀ rí ọ̀nà kí ó mọ̀nà kí ó tó. ká ní kò rí tó fi jí káwọn ọ̀nà méjì kò rí kó fi jí ó tún wá rí. téèyàn bá sọnù lójú àlá torí pé ọ̀nà dàrú mọ́ òun lójú òun now gbogbo nǹkan tó ń ṣe pátápátá ó máa rí ìdààmú gidi lórí ẹ̀ ayé ti kọlù wọ́n bẹ̀rẹ̀ sí bàjà so ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ṣe làálàá tó wá padà rí ọ̀nà pé mo rọ́nà kó nítọ̀ ń lọ rí wòlíì àbáfà ẹ̀ tàbí tó bá jẹ́ pé ó ní ìwé àlá tó jiná lọ́wọ́ á rí ihun tó fara pa bí ò tiẹ̀ rírú ẹ̀ so á gba àwẹ̀ tó bá yẹ kó ka ọ̀rọ̀ Ọlọ́run á ka ọ̀rọ̀ Ọlọ́run now nígbà tó bá ṣe díẹ̀ kó dẹ̀ lọ fún àwọn àgbàlagbà ní oúnjẹ bóyá bí àwọn opó kó lọ ṣe wọ́n láàánú àbáwọn tó ti above 60-80 now kó lọ kó gbàdúrà kó gbàwẹ̀ lọ́jọ́ kan kó dẹ̀ lọ fún wọn ní gift bí ò bá rí nǹkan fún wọn pápátá kó fún wọn ní iyọ̀ ìdì àti 100 àbí 50 naira onítọ̀hún ó máa padà já náà lóhun torí ohun tó dànù lé lórí bóyá ó ti kọ lẹ́tà sí iléeṣẹ́ kan tí wọn ò gbé tó dẹ̀ tí ò nérò ń bẹ̀ bóyá ó jà fún kọ́ńtrákìtì kan tí wọn ò gbé tí ò nérò ń bẹ̀ wọ́n máa padà pé láìrò tẹ́lẹ̀ ó dẹ̀ máa bọ́ sí. ṣé wọ́n yára kó ń fo kòtò tàbí òun dá gọ́tà kọjá. tóun yàn bá fo kòtò náà tó bá jẹ́ kó fẹ́ ṣàìsàn á kú nínú àìsàn yẹn ó máa là kán ti rò pé ó máa kú táláìsàn yẹn lálàá bí yàn lálàá sí pé mo lálàá sí bọ̀dá alágbẹ́dá tó ń ṣàìsàn bí yàn màmá alágbẹ́dá tó ń ṣàìsàn mo lálàá pé wọ́n dẹ̀ fo kòtò kan kọjá sódì kejì now tó bá jẹ́ pé kòtò ló la ìtàn kọjá sórí ẹ̀ ikú rẹ̀ kọjá lórí ẹ̀ nìyẹn nǹkan tó jẹ́ kó gbẹ̀mí ẹ̀ òun lọ́lọ́run rí ikú yẹn kọjá ìdààmú rí kọjá lórí ẹ̀ nìyẹn ẹ̀rí tí wọ́n bá la kòtò kọjá yẹn tó bá fi lè la ìtàn lórí ibìkan bọ́ sódì kejì kò ń ṣe pé kó cross títí ọ̀tọ̀ ni ṣùgbọ́n tó bá la pé kọ́tà kọ́tà dàbí kòtò ni ó jẹ́ kó jábọ́ sí kòtò yẹn ni tó wá fi là á kọjá so ó bọ́ lọ́wọ́ ewu ńlá kan bó ṣe jẹ́ nìyẹn. ẹ bá yàrá kún un kọ́ ní ẹ bá yàrá kún un kú. ó pín sí méjì ẹlòmíà láìgọ̀ rárá tó bá lálàá pò ń kú ok ẹ máa wò ó nítorí pé Ọlọ́run fún mi ní saviour spirit ẹ̀mí tó máa ń gba èèyàn là Ọlọ́run fún mi so mọ́mì mi wọn ò bá ti kú tipẹ́ láti mùsùlùmí nígbà tí mo wà ń kékeré èmi mo tẹ̀lé mọ́mì mi nínú gbogbo ọmọ 9 tí mo bá wọn káàkiri ìyẹn ló jẹ́ pé chọ́ọ̀chì láti rí wòsàn alájà ni wọ́n chọ́ọ̀chì tá ti rí wòsàn ibẹ̀ lèmi ti gba iṣẹ́ ìrànṣẹ́ ẹ̀rí tó ti fi pé mo jẹ́ wòlíì Ọlọ́run kí ni mo fẹ́ mú jáde ńbẹ̀ náà tí n bá rí mọ́mì wa wípé wọ́n ti fẹ́ gbé wọn sínú kòtò bí mo ṣe kéré tó màá rí pé mo lọ gbé mọ́mì wa mo gbà wọ́n lọ́wọ́ àwọn èèyàn yẹn mo gbé wọn lọ tí n bá rí èèyàn kan tó fẹ́ ṣàìsàn tí n bá ti fara nu èèyàn yẹn láti kékeré èèyàn yẹn á kúrò nínú àìsàn ẹ̀ ara ẹ̀ á dé dá ẹ̀ rí bóyá gírì ló ń ṣe èèyàn yẹn tó sọ pé ó ti fẹ́ kú tó ń gbé káàkiri tí n bá lè fọwọ́ pa á lára báyìí èèyàn yẹn máa lójú lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa là gbogbo àwọn èèyàn ti mọ̀ mí mọ́ gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn láti kékeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo ti wà ní mùsùlùmí tí mo ti ń lọ lé kéwú so mo bá mọ́mì wa rí gbogbo ìrìn àjò yẹn títí tán fi di pé Ọlọ́run mú wọn lára dá ẹ̀ rí ṣùgbọ́n nígbà tó jẹ́ pé tí mọ́mì wa máa kú mo rí pé mọ́mì wa mo lálàá kan gbé wọn sínú kòtò ìgbà tí wọ́n gbé wọn sínú kòtò mo dẹ̀ wá wọ́n títí tán fi da ẹ̀pẹ̀ bò wọn nígbà tí máa jí mi ò gbà wọn
máa pé alájà máa kú leléyìí náà mọ́mi wá dẹ́kù bó ṣe jẹ́ nìyẹn. ṣé ìbára là pé òun bára wọn ní ibi tó ń gbé tẹ́lẹ̀ pé alé tó gbé tẹ́lẹ̀ tàbí ìlú tó gbé tẹ́lẹ̀ kí ni ìtumọ̀ yẹn? ó depend lórí nǹkan tó bá ń ṣe bẹ́ẹ̀ náà ẹnìkan sọ pé òun lálàá òun bára òun nílùú ìlú tó ń wà kékeré ṣùgbọ́n odò kan wà nílùú yẹn odò yẹn òun wá kẹsẹ̀ bọ̀ odò yẹn dẹ̀ gbẹ náà ó lọ pa ègún kan rẹ́ nínú ìdílé wọn ni ègún kan wà nínú ìdílé wọn tó ń jà ràyìnràyìn pásítọ̀ kan ló lálàá yẹn ló sọ fún mi nílùú Amẹ́ríkà so ègún yẹn bá ṣe gbàdúrà tán a wà nínú àdúrà 9 days gbàtà gbàdúrà tán ló lálàá yẹn ègún kan tó ń ja ọmọ ìdílé yẹn ní ogun àwọn tó bí nínú ìdílé yẹn òun ni pásítọ̀ yẹn gba agbára lọ́dọ̀ Ọlọ́run tú pé àjọ ń gbàdúrà tí Ọlọ́run ní ká gbà tẹ̀mí mímọ́ ní ká gbà òun ni ó ṣẹ́ ogun yẹn so ṣùgbọ́n tí wọ́n bá bára ẹ̀ ní skul tó ti kà skul àwọn ọmọ kéékèèké tó ń wá dàgbà láàrin wọn tàbí pé ìlú oko tó kúrò nígboro tó lọ sóko náà ìpadà sẹ́yìn nìyẹn kò ń ṣe nǹkan tó dáa. ẹ jẹ́ ká dánu dúró báyìí àtún sọ̀rọ̀ nípa àlá lọ́jọ́ mi nípa ètò Feed My People organization àwọn èèyàn náà ń pè wá pé àwọn fẹ́ mọ̀ nípa ẹ̀ dáadáa ẹ ṣe kí ló dálé lórí. níbi gbogbo làwọn èèyàn ti ń wá sà wọ́n tẹ̀ tí ń forúkọ February la máa bẹ̀rẹ̀ February 1st now tẹ́ ẹ bá wò 6 months lèèyàn lè fi kọ́ṣẹ́ àwọn first batch náà ṣẹ̀ṣẹ̀ ń forúkọ lẹ̀ sí tó ń forúkọ lẹ̀ láti Kòròdú láti Jẹ̀bú láti Abẹ́òkúta Ifọ̀ láti Ìyànàpájà láti Èbúté Mẹ́ta Ìsàlẹ̀ Èkó lóníkálùkù ló ti ń sọ pé òun fẹ́ máa wá now abẹ́ náà làwọn èèyàn lágbègbè tán ti ń wọlé nǹkan tí èèyàn lè kọ́ ń bí tá a ní nísìnyí barbing salon hairdressing salon now catering job tàbí tailoring job tàbí studio tàbí àwọn makeup òun lèèyàn lè kọ́ now àǹfààní tí àwọn obìnrin lè jẹ ní pé ẹ̀yin tí ẹ lè ta chips banana chips plantain chips sorry cocoa chips chinchin tàbí gbígbọ́ cake tàbí kéèkì tàbí àwọn kankan tẹ́lẹ̀ máa tà so tẹ́ bá wá sínú ìjọ wa ẹ ní oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run láti wá jẹ́ pé kẹ́ kọ́ àwọn nǹkan yìí tàbí kẹ́ ẹ rà ẹ rí wọ́n ti ní bó ṣe máa ṣe fún yín tẹ́ ẹ máa jèrè púpọ̀ ìjọ yẹn ò dúró sórí pé òun fẹ́ jèrè kankan ló ti gbé kalẹ̀ láti ran àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́wọ́ ní agbára táwa ní nísìn pé kò ń ṣe pé nígbà tá a bá di Mr. Gọ́fúnà la máa tó máa ran èèyàn lọ́wọ́ àwọn èèyàn dẹ̀ ń wá wọ́n dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so ìwọ náà lè wá báyìí jẹ́ pé ìwọ náà o lè wá kọ́ oṣù 6 péré ni kò ná ẹ lówó 5,000 tó máa ná ẹ owó ID card àti form òun ló máa ná ẹ lẹ́yìn náà tó máa fi ṣe àṣeyọrí kò ná ẹ ní kankan mọ́ wàá dẹ̀ gba ìwé ẹ̀rí ẹ̀ ó wà register company tó wà register ní school tá ó wà register la dálẹ̀ bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ra wá ṣe mọ́ òun la ṣe ń ṣe nínú ilé Ọlọ́run táwọn èèyàn dẹ̀ ń kọ́ ẹ̀rí ìyí náà ni Feed My People òun tó tẹ̀lé ní àwọn opó tó yẹ pé ẹ̀kan lóṣù ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kìrìsìtẹ́nì ẹ̀rí àní ẹgbẹ́ tàdásílẹ̀ tó yẹ pé Feed My People ló ń feed wọn tó yẹ pé wọ́n máa ń bọ́ àwọn opó yìí ní oṣooṣù ẹ̀rí bó jẹ́ kìrìsìtẹ́nì bó jẹ́ mùsùlùmí tó bá jọmọ orílẹ̀-èdè yìí náà tó dẹ̀ ti wà ní ẹgbẹ́ yẹn ó ti máa wà láǹfààní láti jẹ́ pé àwọn abarapá wọn ní ẹ̀tọ́ ẹ̀rí so àwọn nǹkan wọ̀nyí tá à ń ṣe yìí ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ ẹ̀yin lọ́lọ́run ń lò Ọlọ́run wá fàá náà ṣe ẹni tí ó jẹ́ pé ó ní àánú díẹ̀ ẹ̀rí tí Jésù fún lórí ọ̀fẹ́ tá dẹ̀ ń ṣe àjọ ń ṣe ni o ẹ má stop àánú yẹn ẹ jọ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí ìwọ tó ń wò mí níbi gbogbo do your best and leave the rest kó wá wo orí ọ̀fẹ́ Ọlọ́run à ń fẹ́ ìrànlọ́wọ́ báyìí lórúkọ Ọlọ́run mò ń sọ fún yín à ń fẹ́ ìrànlọ́wọ́ báyìí lórí àwọn ìgbésẹ̀ tá a fẹ́ gbé inú ọ̀sẹ̀ tó ń bọ̀ nísìnyí náà òun ní gbogbo àwọn opó máa kúnnú chọ́ọ̀chì wa tá a máa fún gbogbo ẹ̀ náà la máa sẹ́ndì tí gbogbo ẹ̀ máa rí lórí àwọn awúmáwòrán yín ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ gbogbo ẹni tó ṣe léyìí ojú òní tì yín tọmọtọmọ ní orúkọ Jésù
ẹ lè fi nǹkan sí àkáǹtì fún wa lórí First Bank 31162167778 Michael Olohumbe àkáǹtì yẹn owó yẹn máa sọ̀kalẹ̀ sínú ẹ̀ lórí 31162167778 Michael Olohumbe Lawal. Mo ń retí pé kọ́lọ́run lò yín lọ́sẹ̀ yìí lórúkọ Jésù. Ẹ̀yin náà ẹ rí pé time tẹ́ bẹ̀rẹ̀ sí ṣe ẹ ní kábàámọ̀, òkè lẹ́ máa lọ, ẹ ní jákulẹ̀ láíláí ní orúkọ Jésù. Ìwọ̀nba tí a rí òun náà la fi ń tẹ̀síwájú. Gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yìí oníkálùkù wọ́n ń gba owó oṣù lọ́wọ́ mi, lọ́wọ́ ìjọ ẹ̀rí. Tí wọn bá rówó oṣù kò ní lọ wájú mọ́ ń tẹ́ ń ṣe làwọn èèyàn ọmọ orílẹ̀-èdè yìí ń jàǹfààní rẹpẹtẹ. Kò ń ṣopó nìkan, àtàwọn ọ̀dọ́ àtàwọn ìyàwó lé gbogbo náà ń jàǹfààní lórúkọ Jésù. Ẹ̀yin náà ojú òní tì ní orúkọ Jésù. Ó lè pè mí sí orí àwọn nǹkan wọ̀nyí kí n lè gbàdúrà fún ẹ ẹ̀rí àbí kí n sọ bí ìran ẹ ṣe máa rí. A máa gorí òkè àwẹ̀ 21 days ní February 1. Níbẹ̀ ni ìwé àlá ti máa jáde. Ìwé àlá yẹn ó máa lọ sọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lágbàáyé so that ibi tó bá dé àwọn èèyàn ní àǹfààní láti ní bí ìgbà tó ní pásítọ̀ lé ní. In fact ó ju ẹ̀bùn pásítọ̀ 4 lọ nítorí pé òun fúnra rẹ̀ ẹ̀mí Ọlọ́run ló tọ́ wa nípa ẹ̀. Àlá tó bá lá wòwe yẹn solution wà ń bẹ, tó bá ti kà ó di àṣẹgun lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù. Gbogbo àlá ó rí àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣì ń lo miracle destiny candle ẹ má stop ẹ rárá. Testimony ń jáde everywhere sí wa. Tó bá ti lò ló máa ti mọ̀ pé ọdún yìí ọdún ayọ̀ ẹni. Ìwọ náà lè pè mí fún èyí tí ẹ kó lè ní. Ẹ̀yin tẹ́ ẹ ń bẹ̀ wá sí February pé February lè máa ní orí ọ̀fẹ́ láti lè ní. A wà nú ẹ̀bì àtàwẹ̀ fún yín. Tó bá máa jẹ́ pé ó máa ṣeéṣe, tó bá máa dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ ó gbọ́ lẹ́nu mi. Bó tilẹ̀ jẹ́ pé ìbẹ̀rẹ̀ ọdún òun ni, ṣùgbọ́n Ọlọ́run máa ń tìtorí ẹ̀bẹ̀, ó máa ń gbọ́ àdúrà. Ìyẹn ló jẹ́ pé tí wòlíì kan bá wà tó bá lè máa bẹ Ọlọ́run pàápàá níṣọ́ òru fáwọn ènìyàn, àdúrà máa gbà lórúkọ Jésù. Ẹ pè mí sórí nọ́mbà yìí 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 091 356 42057 WhatsApp nọ́mbà mi nìyẹn. Lórúkọ Jésù, àánú àti ire àti ìbùkún á tọ̀ wá lẹ́yìn lọ́dún yìí. Àní jákulẹ̀. Jésù Olúwa wa. Ìfẹ́ ni. Ìfẹ́ ni. Ọ̀nà láti gbọ́ yẹn ẹ jẹ́ ká rọ èso Olúwa lọ́wọ́. Àwọn Feed My People organization wọ́n ti ń ṣe bẹ̀bẹ̀ ẹ̀ náà yẹ ká ràn wọ́n lọ́wọ́ kí oore kó lè bá kárí, kó lè bá ká oko, kó lè bá jẹ́ ti gbogbo wa. Àtúndọ̀nà àtúnpadà bọ̀ lọ́jọ́ mi. Ire o, ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel.